ló wá ṣe léyìí ò kàn mí mo mọ bó ṣe operate onígbáná ni ẹ wèrè ni ẹ onírẹ́kọ̀dù lárò ṣé ìwọ tó tọ̀ sára nínú court Ìyábọ̀ Alice Ojo ìwọ tó tọ̀ sára nínú court ìwọ tó submit àrò document ẹ nínú court tó dẹ̀ lọ sọ́dọ̀ Bíọ́lá tó dẹ̀ sọ pé Lizzy ló ń bẹ̀ ẹ́ so gbogbo gimmicks gbogbo àwọn gbàgbé this is me I'm not a fake person I'm a straightforward person kókó ni wípé I have never come for any one of you and I will never come for you but when you come for me I will be your last victim know that and know peace téèyàn bá mú yín pẹ̀lú iron hand ẹ kì í ṣẹran rírọ̀ Ìyábọ̀ Òjó kí ló kù tó fẹ́ bàjẹ́ ó ti borúkọ ara ẹ jẹ́ ó ti bà ṣe ọwọ́ àwọn ọmọ ẹ jẹ́ ó ti bàgbé sí ayé àwọn ọmọ ẹ jẹ́ ó ti bàrìn àjò ayé àwọn ọmọ ẹ jẹ́ ó ti bàgbéyàwó ayé àwọn ọmọ ẹ jẹ́ Ìyábọ̀ sọ fún mi nǹkan ẹyọ kan ṣoṣo tó kù tó ò ti bàjẹ́ nínú ìgbésí ayé àwọn ọmọ ẹ láì ṣe mi èmi tí mi kì í sọ̀rọ̀ ó tì mí ṣé iye tí mò ń ná lórí court case àbí police case àbí àwọn other cases fàyè ẹ̀ ṣọmọ Nàìjíríà gbọ́dọ̀ bẹ̀ gbọ́ Ìyábọ̀ Alice Ojo ṣọmọ Nàìjíríà gbọ́dọ̀ bẹ̀ gbọ́ and you don't just target me alone you even target those that are supporting you àwọn tó ń ṣe fídíò fún ẹ àwọn tó ń support ẹ àwọn fans ẹ you've turned them to criminal Ìyábọ̀ èèyàn kan ṣoṣo tó lè bá mi sọ̀rọ̀ ẹ òun lẹ́ni tó ná over 500 million naira lórí lawsuit nìyí ẹ ó mọ tó ń ṣe lábẹ́lẹ̀ náà Ìyábọ̀ ó mọ tó ń ṣe ókè sọ fún mi kí ló kù tó fẹ́ bàjẹ́ kí ló kù lẹ̀ èmi tí mi kì í sọ̀rọ̀ mo máa ń jó tẹ́lẹ̀ ni àwọn ọmọ tó ń gbé jáde fún mi tó bá jẹ́ pé tó ti ń gbé wọn jáde tó bá jẹ́ pọ́tà mi ti kú ńkọ́ you said something mo dẹ̀ fẹ́ káwọn èèyàn pay attention kí n dẹ̀ ré padà sórí àwọn ọmọ rẹ̀ lẹ́sẹ̀kẹsẹ̀ ká tó wá move on ẹ máa gbọ́. Don't stress yourself. If it's affecting me, I will not keep growing. ọmọ yẹn dà only don't stress yourself Ìyábọ̀ ní 2026 àmọ́gbà tó kó àwọn ọmọ ìsinú WhatsApp group táwọn ọmọ yìí bẹ́ẹ̀ pa ènìyàn tí àwọn ọmọ yìí ń bá ẹ bà orúkọ àwọn ènìyàn jẹ́ tí àwọn ọmọ yìí ń bẹ́ẹ̀ já ògo ìdílé lulẹ̀ tí àwọn ọmọ yìí ń bẹ́ẹ̀ ṣe oríṣiríṣi aburú ò ní don't stress yourself. ó ṣe fídíò kan ẹ jẹ́ ń gbé fídíò Ìyábọ̀ kan wá ẹ jẹ́ ń gbé fídíò kan títọ́ mọ́ dáná ó fi síbì ṣé òun ní first one ṣé òun rè ṣé òun rè. That's not possible. That can never be me, and it will never ever be me. There's nobody's child. Mention all my enemies, put them all together in one box. If tomorrow, Ìyábọ̀, nobody is your enemy. You are just a thief. You are a killer. You are an armed robber. Nobody was ever your enemy. Nobody. You choose, you decide to become a victim to kill innocent people for donation. tó ẹ̀yin èèyàn mà ti gbọ́ àwọn ọ̀rọ̀ yìí tí Lizzy Anjorin tó tún sọ nípa Ìyábọ̀ Òjó nínú fídíò yìí tí ẹ ṣe wò tán yẹn ti gbọ́ bí ó sọ wípé Ìyábọ̀ Òjó tọ̀ sára ní ilé ẹjọ́ kí ni ohun tí ẹ lérò lórí ọ̀rọ̀ tí Lizzy Anjorin tí ó ṣẹ̀ sọ tán nínú fídíò tí ẹ wò yìí ẹ̀yin èèyàn wa. So who are your enemies? Ta lórí ti ẹrù o ò níṣẹ́ o ò nílé o ò kọ́lé o ò bá wọn ṣe nǹkan rire gbogbo nǹkan tó mobìnrin wáyé wá bá wọn ṣe o ò bá wọn ṣe nǹkan kan o ò lọ́kọ o ò lálé o ò lówó o ò ní mọ́tò sales girl colleague mi ló jẹ́ náà sales girl colleague mi ló jẹ́.